Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀jọ̀kan náà ni a máa ń fún yín. Update eléyìí tí a tún mú wá nípa ọ̀rọ̀ Tani Olohun àti Olóyè Sunday Igboho ni. A rí wípé àwọn ọmọ Ìlọrin wọ́n jáde síta nípa ipa tí Olóyè Sunday Igboho tí wọ́n kó láti má jẹ́ kí ọlọ́pàá kí wọ́n rí Tani Olohun mú ní ìlú Ìbàdàn. A dẹ̀ rí pé àwọn ọmọ Ìlọrin kan wọ́n ti ń bú Olóyè Sunday Igboho wípé kí Olóyè Sunday Igboho kí wọ́n má dá sí ohun tó ń ṣẹlẹ̀ láàrin Tani Olohun àti àwọn ọmọ Ìlọrin, pé nígbà tí Tani Olohun tó fi ń jáde síta tó fi ń bú èébú tó ń ba gbogbo àwọn ọmọ Ìlọrin àti ọba Ìlọrin ní orúkọ jẹ́ wípé Olóyè Sunday Igboho pé wọ́n kọ́ṣẹ́ ńgbà yẹn. So a rí tí àwọn ọmọ Ìlọrin kan náà jáde síta tán sọ̀rọ̀ pé kí àwọn èèyàn kan má bú Olóyè Sunday Igboho. Wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wípé ipa tí Olóyè Sunday Igboho kó pé ipa takuntakun ni, wípé ìyẹn ò túmọ̀ sí kí ọwọ́ má padà tẹ Tani Olohun. A dẹ̀ rí wípé àwọn ọmọ Ìlọrin náà wọ́n tún sọ̀rọ̀ bákan náà nípa security network ìlú ẹkùn tí Olóyè Sunday Igboho tí wọ́n fẹ́ gbé lọ sí Kwara State ní ìpínlẹ̀ Kwara. So wọ́n á rí wípé àwọn kan ní kí wọ́n má sọ̀rọ̀ bẹ́yẹn, kí wọ́n fi egun òtòlò kí wọ́n fi tó ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ àwọn kan fèsì wípé Ìlọrin ó wà peaceful, pé bọ̀ àwọn oríkó àwọn agbègbè tó yí Ìlọrin ká pé gbogbo ẹ ti tú, pé táwọn ọmọ Ìlọrin tó bá ń jáde síta tó bá sọ pé àwọn fẹ́ ìrù ẹkùn kí wọ́n mọ̀ wípé Ìlọrin wà peaceful, ló jẹ́ kán lè máa fọwọ́ sọ̀yà pé gbogbo àwọn oríkó ìgbèríko ìlú tó yí Ìlọrin ká ṣebí abẹ́ Kwara State làwọn náà wà, táwọn náà dẹ̀ nídìí security. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ nǹkan tí àwọn ọmọ Ìlọrin tí wọ́n sọ nípa Olóyè Sunday Igboho, nípa ipa tí wọ́n kó láti má jẹ́ kí àwọn rí Tani Olohun mú, àti ọ̀rọ̀ ìrù ẹkùn tí wọ́n fẹ́ gbé lọ sí Kwara State. So gist yẹn ó wà nínú fídíò tá a mú wá fún yín. tí Olóyè Sunday Igboho tí ò bá wá síbi tán ti fẹ́ mú Tani Olohun lánàá, wàláhì tá à ń sọ ikọ́ láàmọ̀ sọ òkú ó sì sún bẹ̀yẹn lánàá, torí pé gbogbo wa náà wo fídíò tí wọ́n ti kọ́kọ́ fi dírágì Tani Olohun pẹ̀lú gbogbo àwọn ẹyẹ tó jẹ́ kíni rẹ̀ tí wọ́n yarí sẹ́ pé tí ò bá mú yín gbé Tani Olohun kó mi báyìí, ìsídà kẹ́ gbé kó mi báyìí ló kù àbí kẹ́ ẹ pa wá. Àwọn èèyàn ti rẹ́dì tán lánàá, wọ́n rẹ́dì débi pé àwọn mọ́tò táwọn ọlọ́pàá gbé wá yẹn lánàá wọ́n ti blọ́ọ̀kù ẹ̀. Gbogbo tí wọ́n jẹ́ community tí wọ́n jáde lánàá ẹsẹ̀ pé wàá lọ bẹ̀rẹ̀ ogun bẹ̀rẹ̀ ni. Ókè tí wọ́n bá padà wá lọ sùtì yẹn àbí tí wọ́n pààyàn kàbí tí wọ́n pààyàn méjì torí tó bá padà yá tẹ bá pè fún ọlọ́pàá wọ́n padà yìnbọn. Wọ́n lè ní wọ́n lọ ìbọn máa lọ nígbà tí wọ́n bá padà wá pààyàn lánàá yẹn, kí ni ìlú wo ni wọ́n sọ lóko? Ìlọrin náà là á sọ lóko pé àwọn Ìlọrin wọ́n ti pa wá pààyàn, àwọn Ìlọrin ò ní mọ̀ pé nítorí pé ó dìfẹ́ mu kárátà, nítorí pé ó ń bá àwọn kan lóko jẹ́ ni. Tí kálukú bá ń sọ nísìlá tà ní ìsẹ̀yìn náà gbọ́ wọn ni nítorí ọ̀rọ̀ àlá nítorí kíní kan ni wọ́n fi wá mú un. So ẹ jẹ́ ká ṣe làákàyè rí sí tèmi fi ṣe fídíò nu pé níjọ́ ní tí mo fi bá bẹ̀bẹ̀ pé ẹ dákun torí tọlọ́run ẹ gbójú kò lórí ọ̀rọ̀ Tani Olohun yìí. Kì í ṣe pé nǹkan tí ń sọ yìí kò sẹ́ni tí ó gbà kí wọ́n mọ̀ dìfẹ́ mú kárátà yẹn, especially fún fídíò tó sọ́njọ́ ni pé àwọn lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà tí ológun lòún fún wọn lógo lẹ́nu rẹ̀. So dìsáàbù àmúkò tí ìkọjú òfin àmọ́ ẹ jẹ́ ká fi làákàyè sí. Ẹlẹ́ẹ̀kejì Olóyè Sunday Igboho tí gbogbo ń di blame wí lọ́dọ̀ tèmi o, wàláhì wọn ò jẹ̀bi, wàláhì wọn ò jẹ̀bi. Torí tí o bá sẹ́tù ẹ̀ bá ṣe sẹ́tù ẹ̀ lánàá ìta wí ikọ̀ láàmú wí bó sì ṣe wà yìí kò tí ì kọjá múmú, kò tí ì kọjá àrẹ́sì. Téèyàn bá dìfẹ́ mú kárátà yẹn kò sọ́gbẹ́ yẹn, tó bá kàn kọ́ tí ò bá padà yọjú wọn padà declare ẹ̀ wanted ni, kò jù báyẹn lọ. So ẹ dákun ẹ jẹ́ ká ṣe làákàyè, kò jù báyẹn lọ. Àárín tèmi rí ni o, ẹ má sì mí gbọ́ bẹ́ẹ̀ bá sì mí gbọ́ ni bọ̀ ojú tèmi fi wo lọ́dọ̀ tèmi nìyẹn. Agbólẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń bú Olóyè Sunday Igboho látàrí fídíò tí wọ́n ṣe lánàá, ẹ̀yin ẹ rò dáadáa. Tó Olóyè Sunday Igboho bá lọ síbẹ̀ yẹn lánàá kí lẹ̀yin rò pé yóò ṣẹlẹ̀? Ẹ̀yin náà ẹ wo nǹkan táwọn èèyàn ti kọ́kọ́ fi ojú àwọn ọlọ́pàá yẹn rí nulẹ̀, ẹ wá wo ìgbà tí wọ́n fẹ́ mú jáde, ẹ wá wo ìgbà tí wọ́n tún mú déta pẹ́sẹ̀, kálukú ti yarí wọ́n tún lọ fọkọ̀ búlọ́ọ̀kù àwọn ọlọ́pàá mọ́lẹ̀, wọ́n búlọ́ọ̀kù wájú, wọ́n búlọ́ọ̀kù gbogbo tí jẹ́ community wá yarí lánàá pé ìsídà kẹ́ gbókù rẹ̀ kó yá ẹ̀ àbí kẹ́ ẹ pa wá. So ìgbà tí wọ́n dẹ̀ dé wọ́n ní tọ̀ wọ́n sì pe komisanna, wọ́n pe àwọn àbí CP, wọ́n pe everybody, wọ́n dẹ̀ sẹ́tù rẹ̀. Ẹnu bí wọ́n ṣe sẹ́tù rẹ̀ yẹn ò tí ì gbé bóyá wọ́n ti wá ní wọn ò gbọ́dọ̀ arrest ẹ̀ mọ́ àbí wọn ò lè arrest ẹ̀ mọ́, no. Àmọ́ bí wọ́n ṣe kọ́kọ́ ṣe yẹn wọ́n paná wàhálà tó fẹ́ ṣẹlẹ̀, torí bí wàhálà ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn. Gbogbo àwọn àdúgbò ìwọ̀nyí àwọn mùsùlùmí kọ̀ọ̀kan sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jọ́ pé bí wàhálà bá ṣẹlẹ̀ àwọn wọ̀nyí ni wọ́n fara gbá torí pé àwọn oníṣẹ̀ṣe tó wà ń bẹ̀ wọ́n pọ̀ jù wọ́n lọ. So kì í sẹ́mọ̀
ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó kọ tí ó wọn atúnṣọ lọrin ó kọ táwa ti fi ń pàdùn ìlú táwa fi ń pàdùn tí wọ́n gan gbogbo tí ń jẹ ilẹ̀ Yorùbá tí wọ́n bá ti parí téèyàn bá ti rí ọmọ Ìlọrin náà kálukú máa ń tẹ̀lé ẹ̀yìn àfáwà èyí kìíní kan ọmọ ìlú alímì náà kìíní kálukú máa ń sí ọkọ̀ yẹn lásán tó ẹ dákun torí tọ́lọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní jáde bóyá téèyàn bá ṣe àbí pé kìíní kan kẹ́ arrest ẹ máa lò pẹ̀lú àwọn ìlànà tọ́jọ́ pé táwọn èèyàn bá rí ọmọ mọ̀ pé lágbájá ìwọ ló ṣàṣejù ọ̀rẹ́ tó bẹ́ẹ̀ ọ̀rẹ́ ò dìsáfù ẹ̀ so bó ṣe rí nìyẹn ẹ dákun torí tọlọ́hun gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe fídíò yẹn náà ẹrù ọ̀dà ṣáìdì pé tí wàhálà bá ṣẹlẹ̀ sẹ́yìn mọ̀ pé àwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ tí ó fara kó ni tí ó lágbára tí ó pọ̀ táwọn oníṣẹ̀ṣe so ẹ jẹ́ ká mọ ogun ìbẹ̀rẹ̀ ogun lásìmọ ẹnìké mọ̀ parí ogun Ọlọ́run ò ní jáwé ogun Nàìjíríà bí ìlú yóò ṣe lọ síwájú bí ó ṣe tẹ̀síwájú lóye ká mọ sáré kì í ṣe ìṣẹ̀jẹ̀sì tí kálukú wa múra lọ́tọ̀ àwa múra lọ́sì sẹ́yìn mọ̀ pé gbogbo nǹkan tà sí wọ́ọ̀dù gbogbo ẹ̀ wọ́n ń wò torí pé gbogbo nǹkan yìí lórí nẹ́ẹ̀tì ló wà ẹ jẹ́ ká fi ilẹ̀ ẹ jẹ́ ká yára wọn làákàyè wà gbogbo ẹni tẹ́sí máa ń dìfẹ́ mu kárátá yìí máa ń dìfẹ́ mu kárátá yẹn ẹ dákun torí tọlọ́hun ẹ mọ́ báyẹn ló kọjá tí ò sí tiẹ̀ mọ́ pè mọ́ nǹkan tó bá ti mọ̀ pé ò lè púrúfù má sọ pé ó ṣe kò jẹ́ gẹ́gẹ́ bí ìdí àlàyé. tọ́sẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation títí wa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làá fẹ́ máa project lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ àfaramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé àfaramọ́ and then yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ̀ fi faramọ́. Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìwé ọkùnrin lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe wọ́n Nàìjíríà òun ló ń champion Yorùbá nation gbogbo ayé ti mọ̀ yẹn it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation so bóòlù àwọn onírò àwọn ìṣẹ́fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lónìí àwọn kò ń bọ̀ wá àwọn fẹ́ wá yọba lónìí so ń pa wá lẹ́rìn so nígbàgbọ́ ní confidence nínú the so called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀ so that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation mo gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwọn à ń sojú pé position títí wa o a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí ìlú ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílọrin àfẹ́ wọn Kwara. nígbà tó jẹ́ pé ó ti wá tọ́yìn ti tẹ́ pé lọ́ọ́ gan ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí nǹkan. kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ títí wa kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe because táwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa wọ́n lè máa lọ sí ogun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West but ní Kwara ti wá yìí agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn ojú tá a fi ń wò nù tó ti yé ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní àwọn Haúsá gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n ìjọba sì dákẹ́ so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá because ní Ìlọrin here we are going to protect ourselves. ó kọ́ nílẹ̀ kan sí. orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. tẹ́ gbẹ́nu sọ fún. táwọn gbẹ́nu sọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí àwọn ọmọ Ìlọrin tí wọ́n ti jáde síta tán ti sọ yẹn àwọn kan kọ̀ndẹ́mù ìwà tí olóyè Sunday Igboho wù àwọn kan dẹ̀ ń sọ wípé olóyè Sunday Igboho pé kò kí n ṣe pé bóyá hùwà tí ò dáa wípé láti jẹ́ kí peace kó reign náà ni so that kò fi ní sí pé àwọn ọlọ́pàá tí wọ́n wá arrest Tani Olohun wọ́n wà mọ́ yìnbọn pa àwọn èèyàn ní ibi tí wọ́n ti fẹ́ mú Tani Olohun wípé ìyẹn ò túmọ̀ sí pé wọ́n ní padà mú so since tí ẹjọ́ ti wà ní court so ó jẹ́ update ta ní ká mú wá fún ẹ̀yin fi wá sí wa so ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ orí ìkànnì wa bá wa subscribe ẹ tàn notification bell yín so that anytime tá bá ti mú fídíò tuntun wá ẹ máa lè rí notification so ọ̀pọ̀lọpọ̀ videos la máa tún mú wá nípa update eléyìí tí ó ń jà rìnrìn for now so ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ share ẹ tàn notification bell so that anytime tá bá ti drop a new video ẹ máa lè rí update ẹ ṣé gan ni I appreciate the support yín so far we love you all thanks for watching.